ẹ̀dàpẹ̀ ṣiṣẹ́ ìwò náà dáadáa ṣiṣẹ́ ìwò náà dáadáa wallahu ya'simuka minan nasi la takhafu darkan wa la takhsha la hawla wa la quwwata illa billah. Àti bàbá wọn bá lọrin ibi wọn kú aráfẹ́ra kù wọ́n kú ìlédè ẹni ọlọ́run wọ́n kú lédè bàbá wa ìmáàmù àgbà akin nínú àwọn akin èèyàn gidi aládéhùn olùdó ti àdéhùn nínú àwọn olùdó tàdéhùn wọ́n kú lédè bàbá ìmáàmù àgbà ẹni tó ti pé ibi tí máa ń lọ ibi tó bá dùn tó sí wọn ní dó níbi ọ́ ibi tí wọ́n bá wá dó ní ìkẹ́kọ̀ọ́ ní àwọn lẹ́sẹ̀ ń bẹ̀. Akíbà bọ́bá lọ́nà tó wọ́n kú lédè ìmáàmù tó ti pé àti nílé àti lóde wọ́n fi wọ́n bàbá bá lọ́nà rí wọ́n fi yán gan. Akíbà bọ́bá lọ́nà tó wọ́n kú lédè ìmáàmù táwọn èèyàn fẹjú ẹ̀ sùn. Sẹ́lùmí ọmọ sàṣáájú nígbà míì wọn ní ti bàbá làwọn ò mọ́lá o. Akíbọ̀ ti séjú ní inú. Wàláhì, bàbá ìmáàmù rí bẹ́ẹ̀. Akíwà bọ́bá lọ́nà tó wọ́n kú lédè ìmáàmù àfọ́n tafsiri wọn tí wọ́n jòkó gbọ́ tafsiri wọn àfọ́n níwàásí wọn tí wọ́n jòkó gbọ́ wàásí wọn. Ọlọ́run o má fi kú bàbá ìmáàmù dàm bàbá bọ́bá lọ́rin o báwa rọ́ wọn lójú báwa mọ́ wọn tó kọ́dà mọ́ wọn má fìtínà wọn àmì tó gbogbo jàmá yìí bá ṣe lẹ́ẹ̀kan náà. Àkí gbogbo àwọn bàbá wa balógun àti mágàjí tó wọ́n kú àṣẹ ìdí bàbá àmọ́ àgbà. Àwa kí àwọn bàbá àmọ́ màlẹ́, bàbá àmọ́ gàmbàrí, bàbá wa jánásì, bàbá wa fà arábàná, bàbá àmọ́ àgbà lágbàjì. Àkí wọn ọ̀dà, àkí wọn àwọn olùdíje bàbá àmọ́ àgbà. Afá dáadáa yìí. A kí gbogbo àwọn àlùfáà, bàbá wa Láàjí àgbà. Tí bàbá wọn máa gbà kọ̀nfáàmù rẹ̀ fún gbogbo ayé pé àfáà mi. A kí wọn kí wọ́n kú aráfẹ́ra kú ọmọ kí wà mọ́ yẹn gan. Tí ẹ bá máa ríra yẹn lọ́rẹ́ kìí àmà ní sèyí bàbá Láàjí àgbà máa sọ pé ìmáàmù ẹ̀ máa wọlé. Bàbá àmọ́ máa gbà wọ́n kọ́ ládàbí lára Láàjí àgbà débi pé ó gbórúwà inú bàbá àmọ́ máa gbó tó máa wá kọ́ wa lé. Bẹ́ẹ̀ wọ́n sì bá lára fún àwọn nítorí ẹ̀ Láàjí àgbà máa lọ fún màmá àgbà. Bàbá Láàjí àgbà ìlú ọkọ̀ fún màmá àgbà. Ẹ̀dàkùn gbogbo ẹni tó bá wà ní àyín tí wọ́n bàbá national mission ọmọ wọlé gbogbo ẹni tó bá wà ní àyín tí ẹ̀mí ìdárò ọ̀bá sílẹ̀mí rẹ̀ kọ́ máa lọlé òníra ni bàbá àmọ́ wọlé ọ̀yẹ́ kó tí ìsáwọn ọgbọ́dọ̀ máa rí wa lókèrè kan páròyé kan tó ń wá níbì kan. Bàbá national mission ẹ máa wulẹ̀. Ẹ máa wulẹ̀. Bàbá national mission fún gbogbo jama Ansarul Islam. Ẹ máa wulẹ̀. Ẹ máa wulẹ̀. Àbí kẹ́mi ó dúró báyìí, ẹjẹ́ ń kúkú dúró báyìí. Akí gbogbo àwọn bàbá lẹ́yìn tí a kí bàbá wa Láàjí àgbà tí wọ́n kó ara fẹ́ràn kú bàbá màmá àgbà. Akí bàbá wa Lágbègbè wọ́n kó ara fẹ́ràn kú bàbá màmá àgbà. Bàbá àgbà Lágbàjì wọ́n kó ara fẹ́ràn kú bàbá màmá àgbà. Akí bàbá wa Sàláàtì àti gbogbo Kọ̀dìríyà àkó ara fẹ́ràn kú bàbá màmá àgbà. Akí gbogbo tìyà ní àpáta ìpé àkó ara fẹ́ràn kú bàbá màmá àgbà. Bàbá tí máa ń kí wọn sí gbogbo èèyàn lá
tí gbogbo ayé máa retí pé màmá àgbà fẹ́ẹ̀ dé àwọn oníwó kírun sí bàbá mi lára kírun sí ìyá mi lára òní làwa kírun sáwọn náà lára. Ẹ̀dàkùn mo ti bẹ̀ wá wípé ìtọ́gbọ̀dọ̀ máa bẹ lọ́kàn wa ni pé ìjókòó dárò ní ìjókòó yìí kìí ṣe ìjókòó àròyé. Ó yẹ kára wọ́ balẹ̀ ní ó dàbí èèyàn bá gún ọmọ gùn padà. Nítorí pé ẹni tó bọ́ sí sàárì kìlámà tójú ẹ̀ rí nísìnyí. Ó sì pé wọ́n mọ̀ wá bẹ̀ láyé lẹ́nu pé wọ́n tẹ̀ ọmọlẹ̀ lásán lọ ń bínú. Ìpẹ́ tá àdàbọ̀ àwọn kẹ́ni wọ́n rí ṣe sí. Ẹ̀rù gbọ́dọ̀ bà wá, ẹ̀rù tí máa bà wá níbi owó kú, ẹ̀rù wá bà wá níbi ikú bàbá màmá àgbà. Ìwúlò wọn jẹ́ kí ikú wọn bà wá lẹ́rù bí ìgbà tó ṣe wípé wọn ò dàgbà, wọ́n ti dàgbà. Wọ́n di máa ń mú ní 1993. Bàbá 83 sóní ọjọ́ 43 years gọ́hùn. Ọlọ́run àmọ́ dọjọ́ náà lójú wa bí àná lórí bí pé wọn ò tí lọ kankan látara ìwúlò wọn àti dáadáa wọn. Ṣùgbọ́n kálukú wa ìtàwọn àlùfáà ń ké fún wa ní Al-Qur'an àti tàgbọ́nù hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó ṣàfihàn rẹ̀ fún wa pé òdodo lọ́lọ́run lóòótọ́. Mo kí bàbá wa Professor Masud Mahmoud Jimba. Wọ́n jẹ́ ọ̀gá wa àgbà, Vice Chancellor, Deputy Vice Chancellor ní Kwara State University. DVC ni wọ́n, bẹ́ẹ̀ tún ni àwọn ni Chairman Board alálàájì lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí wọ́n ti ń bọ̀ láti Saudi ni wọ́n dé yà, ni wọ́n dá sórí sí yà. Wọ́n àti ìwọlé rárá. Wọ́n láwọn adékù lánàá wọ́n ń sáré bí káwọn ó lè mítọ̀ pẹ̀lú jànáza láàárọ̀. Àwọn ọ̀wá lè mékèlè àwọn ọ̀wá tí wọlé rárá tààrà ya yín làwọn ń bọ̀ wá. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Mo kí bàbá wa dání híyà gèrí. Ẹ̀ṣẹ́ báwa lọrin bọ́ọ̀mà lọrin tó tí se nù. Gbogbo àìtọ́mà lọrin báwa tí nǹkan bá ti se ń lé yọ́ mà sáré bọ̀ wálé. Ẹ wá sáré wálé lánàá. Gbogbo àwọn tó rí yín nígbàtẹ́ dé láàrin pẹ̀lú charter flight. Wọ́n tó rí gbàtẹ́ tó ń lọ. Wọ́n tó rí gbàtẹ́ tó dé láàárọ̀ yìí. Wọ́n dé lánàá. Àjọ gbọ́ pé wọ́n lọ́dọ̀ aago 10 láàárọ̀. Wọ́n sì padà sábùjá bẹ́ẹ̀. Wọ́n tó padà dé láàárọ̀ yìí bẹ́ẹ̀. Bí Ìlọrin bọ́mọlúwà bí Ìlọrin tí ṣe gangan original lọrin tó bá gbélé. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Bá san ilẹ̀ san rí. Àti gbogbo tí ń jẹ́jẹ̀ máa yí pátá ẹ̀dá kan torí àsìkò. Ìlú Ìlọrin, ìlú àlùbáríkà ni púpọ̀. Àmọ́ lára àlùbáríkà wa ni kò sí oúntọ̀ ohun tí kù máa máa gbò ní dùn. Nítorí pé àyè máa máa gbà yàtọ̀ nínú gbogbo àyè gbogbo àwa yòókù. Bàbá wà níbi kan tí wọ́n bá ń pọ́n wọlé àmọ́ pa àwọn bàbá ń bẹ lé. Nínú àwọn bàbá tí ń bẹ lé náà àwọn àlùbáríkà tí ń bẹ lé náà ni wọ́n máa gbà wà. Bàbá àwọn máa gbà tí wọ́n kájú ẹ̀. Wọ́n bá yíyọ tí wọ́n ní máàmù wa lóde yìí. Inú yóò sì máa dánù pé máàmù ti wà lóde yìí. Wọ́n bá jòkólẹ̀. Èyí ó sì máa rí dùnú lára wọn pẹ̀lú pé yẹ́sì máàmù wa lóde yìí. Ọlọ́run wá fún wọn ní bàṣáṣá tó lọ́wájì yìí. Máàmù ọmọ rẹ̀rin ni. Àna Ọlọ́run bẹ lára wọn débi kò kí bàbá wa làdáni bàbá mọ́má gbà kò kí bàbá wa jẹun kò ní bàbá wa kẹ́yẹ díẹ̀ dákun èyí ń gán sí ra wọn ní dákun. Kò kí bàbá wa míṣẹ́nà kọ̀rí àwọn àgbà ọmọ kí afáwà Sàdùdín gbogbo yẹ dákun mọ́ kí àti gbogbo ọmọ kí ó bàbá. Gbogbo àwọn àgbàlagbà inú ilé ẹ̀ka àwọn ilé àbàbá. Bàbá mọ́má gbà kálukú ní bàbá ti níbi tí bàbá ti kọlà sínú ọkàn wa. Bàbá ń gbọ́ pàwọn olówó ń pe bàbá. Tálíkà náà ó sì wá pe bàbá mọ́ bá gbàgbé ẹ̀dàkùn mọ́ fẹ́ yí wọ́n sì dáyàn lóhùn. Kìíní òun ó jẹ́ kí kálukú ọ̀fẹ́ lè sọ
déédéé iye ìgbà tóun ti wá kúnlẹ̀ lọ́dọ̀ mọ́mọ́ àgbà rí nínú ọ̀rọ̀ tẹ́mi bàbá àgbà yára tájọ ń sọ lánàá nígbà tá ń sọ̀rọ̀ wọn. àmọ́dọ̀ ń sọ fọ́gà wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in. ṣe ẹ̀kọ́ ìyà ẹ̀kọ́ kìí àfáàwọn kìí pọ̀lọ̀ tí ń bà nù national media. Wọ́n ni hínà sáà àbá mọ́jẹ̀ ogun ọ̀rọ̀ bí yawma la yanfa'u malun wala banuna إلا من أتى الله بقلب سليم yawma ọjọ́ náà ni o ẹ̀dàkùn ẹ̀yẹ létò ẹ̀mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ̀yẹ létò ẹ̀yìnlẹ̀ àwọn ọmọ kéwú àwọn ọmọ kéwú tẹ́ bá rí tọ́jọ́ ọmọ ilé kéwú wa ní àyíntàgà bẹ́ndì rẹ̀ gbàgándì rẹ̀ fáwọn àfáàwà tí wọ́n jòkó ẹgbàgá ẹgbà àwọn tó ń gbogbo ẹ̀yìnlẹ̀ àwọn ọmọ kéwú yìí yawma ọjọ́ tó ṣe pé la yanfa'u malun wala banun. Anji Abdulkabir Afuku Al-Bagawi ìpínlẹ̀ wà tó kúrò yìí ìkọ́ àlè ṣe ìkọ́ rí ọjọ́ náà lóde yìí o owó ni ọmọ ni kò sí wò lẹ́yìn kò sí wò lẹ́yìn má èyí tá a bá sọ pé la yanfa'u àwa ní kò wúlò rárá kò wúlò kọ̀ọ̀kọ̀ gba nílẹ̀ láàbáwí yawma la yanfa'u malun wala banuna ọjọ́ tó wú ẹni ọ̀gbá nílẹ̀ ọjọ́ tó mọ ẹni ọ̀gbá nílẹ̀ ọjọ́ tí ìyàwó ọ̀gbá nílẹ̀ ọjọ́ tí bíbí ọ̀gbá nílẹ̀ illa man ata Allah bi qalbin salim ẹ̀dàkùn gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé bọ̀ láti takò síbi tẹ́ wọlé sí mọ́ ẹ̀dàkùn ẹja gbara wa láyè èkó síbi tẹ́ wọlé ẹja gbara wa láyè ẹ̀dàkùn kálukú sì tọ́jú fóònù rẹ̀ tó ní ta wá sí bí ìyàtọ̀ afá yìí ọjọ́ tó ṣe pé ẹ̀dàkùn jàmáà ẹjá farabalẹ̀ torí Ọlọ́run afá bàbá wa máa ń wà gbà ọ̀rọ̀ Shehu Sha'rawi rahimahullahu ta'ala afá ńláńlá ní nílẹ̀ Mísírà Ọlọ́run bá dúpẹ́ fún yín bàbá mú kí yín bàbá wa Shehu Sha'rawi ní mùsùlùmí tòótọ́ mùsùlùmí òdodo ìmánì rẹ̀ ni ó jẹ́ lógún ìmánì mùsùlùmí òdodo yóò jẹ́ lógún ṣùgbọ́n mùsùlùmí aláṣejù ìmánì ẹlòmí ni ó jẹ́ lógún alákatakítínù ẹni tó gbé ìmánì ẹlòmí ni ó jẹ́ lógún àwọn bàbá wa àwọn àlùbáríkà wa ìtọ́ jẹ́ wọn lógún náà ní ìmánì wọn àwọn èèyàn kan nínú ayé lónìí ìmánì oní ìmánì ni wọ́n ń sọ́ọ̀kì
lágbájá ò nígbàgbọ́ sọ́lọ́run ẹ̀rí pé tí ṣe yìí kò lè rà ìjẹ́nà ẹ̀rí pé lẹ́yìn ò lè ṣe kínní ẹni wọ́n ń sọ káàkiri. والمسلم المتصدق فإنه مشغول bí ìmọ̀ àjọyọ̀ èrì àmọ́ àfa àwọn ṣàrà wílé wí bẹ́ẹ̀ àkọ́kọ́ nù. ثانيا ẹlẹ́ẹ̀kejì المسلم الحق mùsùlùmí òdodo mùsùlùmí tòótọ́ يسعى لإدخال نفسه وغيره الجنة. gbogbo ayé tí mùsùlùmí yóò máa sá ànípò òun ó ṣe wà ní jẹ́nà tẹ́lómi inú tún wà ní jẹ́nà pẹ̀lú òun. الله. ntí mùsùlùmí gidi máa ṣe òun náà ni yóò ṣe wà ní jẹ́nà tẹ́lómi náà ó sì tún wà ní jẹ́nà. والمسلم المتشدد mùsùlùmí alákatakítí لإثبات أن غيره سيدخل النار. ààrẹ ntí mùsùlùmí alákatakítí ọmọ sá ni pé ànílágbájá ò wọ̀ná ànílágbájá ò wọ̀ná ànílágbájá ń ṣe báyìí yóò wọ̀ná òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ò tí ì ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ o. ẹni tí ọmọ ṣe ìsìbáàtù rẹ̀ fẹ́ lu iná ní ọmọ ṣe ìsìbáàtù rẹ̀ fẹ́ lu ní. tọba tó ròyìn kèfèrí lọ́dọ̀ ààrẹ ọmọ tí ń jẹ́ kèfèrí ọlọ́run fúnra ara rẹ̀ ló dá kèfèrí ló sì máa tí ń jẹ́ kèfèrí ló sì máa rú kọ̀kọ́ ó sì máa kọ̀kọ́ ó sì máa gbangba. àmọ́ àwọn mùsùlùmí tí èsè mùsùlùmí gidi tí èsè òríjìnà mùsùlùmí láàdúpẹ́ tọ́lọ́wọ̀ kó wà lé wọn lọ́wọ́ orí ibi táwọn máa wà òun náà ní pé lágbájọ́ ọ̀sà wọ̀ ààrẹ ìpẹ́gbẹ́ rẹ̀ ń bí ọwọ́ náà ni wọ́n máa sá káàkiri. ẹlẹ́ẹ̀kẹta المسلم الحق mùsùlùmí òdodo يبعث للآخرين عن الأعذار ليدخل لهم الأخطاء والزلات. àfáà yóò dáa fún ọtí ọ̀pọ̀ barakallahu fi mùsùlùmí tòótọ́ gbogbo ojú ọ̀nà tí mùmínì ẹgbẹ́ rẹ̀ ó fi ráfìríjì ní ọmọ wa kò ní sọ pé ó tán fún yín nítorí ṣe yóò lè rà ní ọlọ́run mọ́. ààrẹ tí ọmọ sá ìgbani níyànjú ìkìlọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún ni àti máa wọ́n àbẹ́ yóò ṣe wà ní jẹ́nà ní mùsùlùmí gidi ọmọ sá. يدخل لهم الأخطاء والزلات. bọ́ọ̀lù náà wọ́n ṣe ṣàfẹ́ríjì fún wa àyà yìí tó ń bá ń ṣe ọ̀rọ̀ àforíjì àwẹ̀ yìí tó ń bá ń gbà ọ̀rọ̀ àforíjì sàárà yìí tó ń bá ń ṣe ọ̀rọ̀ àforíjì náà làwọn àlùbáríkà nìyẹn wọ́n máa ṣe àwọn mùsùlùmí tòótọ́ ṣùgbọ́n mùsùlùmí tó ṣe والمسلم المتشدد هو يفتش عن أخطاء الآخرين وأفرادهم لمعاقبته يتكلم عنهم. àwọn tí ń ṣe mùsùlùmí gidi àwọn làwọn tí wọ́n máa wá àṣìṣe ọmọlàkejì wọn àwọn làwọn tí wọ́n máa wá ẹ̀ṣẹ̀ sọmọlàkejì wọn lọ́rùn kódà wọ́n máa lọ fi mú fúnlẹ̀ pé ẹgbọ́bò ní ṣe nù yàrá rẹ̀ ẹgbọ́bò ní ṣe máa ṣe kí wọ́n bá lè máa fún ní tíkẹ́ẹ̀tì iná lọ́dọ̀ ara wọn nígbà táwọn ni wọ́n níná lọ́dọ̀. ọjọ́ tó ń bọ̀ wá la yanfa'u malun wala banun inú àwọn èèyàn pọ̀ tó yẹ ká kí àwọn èèyàn pọ̀ tó yẹ ká kí àmọ́nú àwọn tí wọ́n sunkún bàbá ìmáàmù lójú mi ní wàzírí ngèrí wọ́n sunkún bàbá ìmáàmù lánàá nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n wá ní nínú àwọn tí bàbá mi fà mí lé lọ́wọ́ nù níjọ́ tí sì ti ń gbàmọ̀ lọ́dọ̀ ìmáàmù máàmù sì mí lọ́nà rí níjọ́ tí ti ń gbàmọ̀ lọ́dọ̀ ìmáàmù máàmù sì mí lọ́nà rí mo wá ní ìrí kí ọ̀rọ̀ ọba inú jẹ́ báyìí rí mo jẹ́ rí máàmù tọ́jú ni إلا من أتى الله بقلب سليم. gbogbo ẹ̀yin lọ ní gbogbo ẹ̀yin tẹ́ ga lọ́mọdọ́ tẹ́ lẹ́mìí bẹ́ẹ̀ lọ́kàn gbogbo kálukú wa la àwa tá a kéré yìí a mọ̀ gbà tí bàbá ìmáàmù dì ìmáàmù ní tí kálukú wò lónìí pé wọ́n wá ń gbé jíìpù mọ̀ wọn ibẹ̀ kí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn kan ni wọ́n dúró àwọn kan Allahu Akbar àwọn kan ni wọ́n dúró ti bàbá ìmáàmù níjọ́ tí lọ́rin ọ̀mọ́ pàá fún ìmáàmù lásọ àwọn kan ni wọ́n dúró ti bàbá ìmáàmù níjọ́ tí lọ́rin ọ̀mọ́ pé bákan rẹ̀ kílẹ̀ ìmáàmù orí àwọn kan ni wọ́n dúró ti bàbá ìmáàmù níjọ́ tí bàbá ìmáàmù ní mọ́tò àwọn kan ni wọ́n fi mọ́tò wọn dín bàbá ìmáàmù من أتى الله بقلب سليم. Àfáà yìí àwọn akẹ́ni wọ́n dúró ti bàbá ìmáàmù bẹ́ẹ̀ tínú ilé tó fi padà tí jíjẹ fi padà tí mímu change tí wíwọ̀ change tí gúngùn change àwọn akẹ́ni wọ́n dúró bẹ́ẹ̀ kìí máa sò ní ọ̀dà ẹ jẹ́ kí n tẹ̀ kọ́dà jẹ́ ń sọ fún wa
kìí mà sí kí wọ́n pilẹ̀ kí gbogbo Ìlọrin pè wọ́n jẹ ìmáàmù tó wá di wípé bàbá rí ìmáàmù lónìí bí ìgbà téèyàn ọ̀rá nàbì nù. kìí mà sí kí bẹ́ẹ̀ ni wọ́n pilẹ̀ gbogbo tíjọ́ ọmọ kéwú àwọn wọ̀nyí uswatun hasana ni wọ́n fún wa àwòkọ́ṣe ni wọ́n fún wa. àfà yìí mọ́tò wá di tí bàbá ìmáàmù lè jókòó tí wọ́n nasẹ̀ wọ́n ti lo mọ́tò tí ò lè jẹ́ wọ́n nasẹ̀ rí wọ́n ti lo mọ́tò tí wọ́n lè nasẹ̀ nú ẹ̀rí mi ọ̀mọ́ kọ ẹ̀ àbá tààtún kí wọn kú oríire ń jọ́nà àbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa dúró dídúró wípé ojú òní tẹ àwọn àfá ojú òní tẹ yín náà ojú òní tẹ yín náà ọ̀rẹ́ retí àfá lóde rẹ̀ àfá tó ń retí lóde rẹ̀ ọwá pé gbogbo ayé àfá wá gbọ̀kadà wá àfá kọ́ lójú tì ìwọ lójú tì ó ṣe yíyá ẹ̀lẹ́gbẹ̀ wọn wá ìwọ lójú tì òun torí wọ́n ni wọ́n sọ pé sáfà tẹ́ retí náà ni sí ìmáàmù yín náà lérè àwọn àwọn dẹ̀hùn ẹ̀mọ́ bẹ̀ẹ̀sẹ̀ wá pẹ́ tó àtẹ̀tẹ̀ rí ọ̀kadà ní láì ìmáàmù kọ́ lójú tì wọ́n lójú tì àìṣùgbọ́n bàjá alákọ̀ọ́sá ìmá àfá dáadáa yìí ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá nílọrin bàbá ìmáàmù tí wọ́n lọ yìí ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá àfá yìí ẹ̀rọ Ọlọ́run wá bà mí lára wọn nítorí pé àwọn èèyàn ò rí wìláyà lára mọ́mú àgbà ẹ̀ rí wìláyà lára wọn ẹ̀ rí pé wòlíì ní bàbá wọn gbogbo àwọn àwa kéékèèké báyìí ọmọ kéékèèké báyìí ìyàwó bí Ìlọrin ti ní 1983 tí wọ́n jẹ ìmáàmù Ìlọrin bẹ ń gbígbóná jọ́nà jù báyìí lọ torí Ìlọrin ò tútù di sí iná o má kọjá ààyè rẹ o gbogbo àwọn àgbàlagbà lọ́rin ni wọ́n papọ̀ gbà fún Ọlọ́run lára bàbá ìmáàmù wọ́n wá sọ wọ́n di tí ìmáàmù kankan ọ̀dà mo sọ lórí prógámù rédíò lánàá gbogbo ìmáàmù mọ́kànlá tó ti jẹ ìmáàmù Fúlàní ni wọ́n jẹ́ wọn gbàgbà fún wọn yányán gbogbo ìmáàmù tó ti jẹ mọ́kànlá ṣáájú kí bàbá ìmáàmù yóò tó débẹ̀ ìmáàmù Fúlàní ìmáàmù Màlẹ́ ìmáàmù Ìgàmbàrí àìsẹ̀rí bí wọ́n ti pín ti kálukú nù wọ́n kàn gbà wípé láàrin ìmáàmù Fúlàní ìmáàmù Gàmbàrí ìmáàmù Màlẹ́ ìmáàmù Gàmbàrí ìmáàmù Fúlàní lágbà ẹnu tí wọ́n fi tì sínú àbákú wọ́n ṣe ìtìláàkù ó kọ fún ìmáàmù àgbà ẹni wọ́n kọ́ pè bẹ́ẹ̀ lọ́rin ni àbá yìí kí lọ́rin tí ma gbà fún ìyàtún ìgbà kan yẹnyẹ wọ́n gbà fílé yìí àbá wọ́n gbà yìí ohun yìí yàtọ̀ àfá yìí Àbùkátí jẹ́ fún ọ̀nà dámọ̀ àánà Ọlọ́run o. Àbùkátí jẹ́ fún ọ̀nà dámọ̀ àánà bá máa gbà. Àbùkátí àpẹẹlẹ́ ìtẹ́ta mọ́bà ìpẹ̀lẹ́. Ọ̀rọ̀ ti fún ìkúrú ní àsáàjọ́ra máa. Bàbá máa gbà. Rọ̀fẹ́ ìpẹ́lú. Ẹ̀dá pé àfá wa ẹ̀kùn lédè. Ẹ máa yí bàbá tó bí ní ọmọ. Lóòpọ̀ lẹ mọ yí bàbá tó bí yín, àmá wà máa wájú yín lọ. Bíyàn bá sún ọwọ́ mọ́ ojú púpọ̀ kò ní rí láàbẹ̀ mọ́. Bíyàn bá sún ọwọ́ mọ́ ojú púpọ̀ èyàn ní rí láàbẹ̀ mọ́ bọ́ bí ọba sì yọ sí ìwò ní sórí kò ní rí mọ́. Bàbá àmọ́ máa gbà nílọrin. Ẹ mà kúre púpọ̀. Bàbá wa Dr. Al-Imam Muhammad Al-Bashir bin Sheikh Al-Imam Saleh àfọ́ onídà ẹ mà kúre púpọ̀.
إماما يكون وأدها الدهر مدطري ẹsẹ ikú òtí ẹni respect fún màmú. Bàbá ìmọ́mọ́ àgbà tí wọ́n kí wọn sí bàbá wọn bàjẹ́ tààlà ẹ̀bá ṣe ṣe àwọn ni wọ́n kí wọn sí bàbá wọn bàjẹ́ ta. Ṣé ìbùdó kọ̀ náà àwọn ni wọ́n kí wọn sí wọn lá. Àwọn tó yẹ tó gbé bí ìyàn bá kírun sí wọn lá tí ọba fà níyàn dáadáa kí òní kí pẹ́. Ọjọ́ pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọmọ ẹ̀yẹ̀dìrí ẹ̀rì 1992 kan náà lọ jẹ́ bàbá àgbà Lágége rahimahullahu ta'ala. Àwọn náà sí wọ́sẹ́ bàbá àmọ́ má gbà nílọrin náà wọ́n kírun sí wọn lá. Àmọ́ ẹ̀yẹ̀dìrí ìdẹ́ ẹ̀dà lọ́hùn bí ládá ẹ̀kọ́ ìdálì ìmọ̀ọ̀mù lára Ikú àmọ́ ẹ̀yẹ̀dìrí ń bọ̀ náà. Ikú ọmọ kí bàbá àmọ́mù nílọrin ni. Àwọn àlọ́ tó tẹ́ pé àhábù wọ́n fẹ́ràn ẹ̀. Wọ́n mọ́ yọ́nú sí wọn. Nílọrin ti fẹ́ràn máa ikú òsìwó bá ti fẹ́ràn máa mọ̀ wá. Àmọ̀ òjò náà lọ́hùn bàbá wa màmá àgbà ọ̀nà wọn kírun sálà jẹ́ àgbàlá. Àwọn kírun sáfà àwọn àgbàlá kírun sí bàbá wa lájẹ́ àgbàlá. Àfà yìí wìláyà ti wọnú kìíní yẹn fún wọn. Wìláyà ti wọnú ẹ̀ wọ́n ti di wòlíì. Wọ́n di wòlíì. Màmá àgbà bẹ́ẹ̀ bá lẹ́fẹ́ máa mú ọgbà owóde yín tí màmá bá ní excuse pé dákun ìní lè wá wọ́n máa wá tù ọ́ wọ́n máa bẹ̀ ọ́ wọ́n máa ṣe nǹkan tí ó dùn ọ́ nínú àmọ́ ẹ ṣe bí bóyá ìlàjì òde ni ò ṣe mọ́ ni. Màmá àgbà ò ní lè wá. Màmá àgbà ò ní kára hàn fúnra ara yín lè máa yọ owó fúnra rẹ̀ lọ́sọ̀ 10 100. Ìsìnkú wọn gbọ́ ọmọ àgbà dénú tí ọmọ ìbẹ̀rẹ̀ rúrùn tọ́jú mọ́mọ́ àgbà là ń lọ yìí fúnra rẹ̀ náà lẹ́gbẹ̀rẹ̀ ọmọ yí padà bí ọba jòkó ọ̀sọ̀ 10 rẹ̀ di 100 ọ̀sọ̀ 20 rẹ̀ di 200. Bọ́lọ̀ ti ṣe wọ́n nù. Tẹ́ bá sì jòkó ní jòkó kan tẹ́ bá rò pé wọ́n ti pẹ́ tẹ́ ń bínú táwọn kan fara ya ní ọba ti dé tán rẹ́rìn múṣẹ́ báyìí ẹni tí ń bínú ọ̀rọ̀ mọ́ rẹ́rìn. Ẹ̀dá láàrin tí ó gbàgbé náà. Àló ti di wìláyà sí wọn láà. Ọba àmọ́mọ́ àgbà ẹ̀sì sọ wá ló kọrin lọrin. Ẹ̀sì sọ wá ló kọrin. Ẹ make you proud. Òsìlè máàmù tó jẹ sáájú yín tó gba dókítà rí. Òsìlè máàmù tó jẹ sáájú yín tó wọ́n fún láwọ́ national award rí OON. Sí máàmù tó jẹ rí. Ẹ̀sì pọ́n wálé àti rásọ yìí dàbúra báyìí. Àbá ìmáàmù. Láìsí karahàn. Ẹ ní dẹ̀lú kan kí màmá àgbàdo ọmọ step down fún yín. Bàbá ìmáàmù àgbà tó sọ wípé oorun yín ó sì kó yìí bá wa ó sì kárí gbogbo ayé. Wọ̀lá tàbírí Òkun ọwọ́ náà mọ́lẹ̀ yìí tẹ́ fi palẹ̀ mọ́tẹ́ lọ. Bàláyé òkun ọwọ́ náà mọ́lẹ̀ yìí. Ọ̀ṣìrì náà bí àṣẹ́bí àìjọ. Àfáà mú òṣèun. Òkun ọwọ́ náà mọ́lẹ̀ ọ̀rọ̀ àmọ́ máa gbà stẹ́ẹ̀nì kẹ́kọ̀ọ́ bá wọn.
Ọlọ́run ò stain wọn títí wọ́n fi síwọ́. Ẹ dákun jàmá, bàbá màmá àgbà nílọrin kí ni wọ́n jẹ máàmù lé lérí? Wọ́n jẹ máàmù lórí ìbádà àti ìmọ̀, ẹ̀sìn àti ìmọ̀. Wọ́n wá darí wa pẹ̀lú ẹ̀sìn. Gbogbo kálukú wọ́n wò wọ́n bí wọ́n ti ga, wọ́n wá lo gíga wọn àwọn síbi pé wọ́n wá nílé kéwú ńláńlá. Màmá àgbà ẹ̀rí, màmá àgbà jẹ ìmáàmù lórí ìbádà àti ìmọ̀. Wọ́n wá jẹ ìmáàmù lórí àfà ẹkún mi là bá máa sun lónìí. Tí ò sì ní tí ó padà, tí ò ní bá mọ́. Wọ́n máa wá béèrè rípa rú bí màmú yóò ti wá tóbi tó kí wá lè rípa rẹ̀. Ọlọ́run àmà dúpẹ́. Bẹ́ẹ̀ bá ti bù fún yàn nínú yìnyín, wàláhì, ó yàtọ̀ lè pàwàjọ ọmọ wọn ni. Àwọn ọmọ àgbà bá ní lágbájá máa wọlẹ̀, gbogbo ayé sì dojú bolú ẹ̀ lóde yẹ́dẹ̀ ní àpọ́nlé nù. Àfà àmúbọ̀ náà, wọ́n jẹ́ kí bí n ti sọ yìí yọ́ máa jákàlùkú nú bẹ́ẹ̀. Bóde bá fún jù bẹ́ẹ̀ lọ, tó ń bá wá ń lágálá láàrin àwọn ìyàpọ̀ fẹ́ kí ìmáàmù. Wàláhì wọ́n gbọ́ láyé wọ́n máa bọ̀ náà ni. Mọ́mọ̀ kan lábùkù lónìí, ọwọ́n nínú ṣe sí wọn. Ọwọ́n nínú ṣe sí wọn púpọ̀. Bẹ́ẹ̀ gbígbò ìjókòó ìtìwá fún tó yìí, ẹ̀rì èèyàn wá ń láàrin èèyàn bọ̀ pé wọ́n sáfẹ́ kí wọn náà ni, wọ́n pè máa bọ̀ náà. Ẹgbàláyé. Ọlọ́run o! Dákun, àwọn àpá wa ni. Àdàlánà ní ìmáàmù bìnà àfádílé, ìmáàmù ẹ̀sìn mọ́lé ọlá, ẹ̀sìn máa kalẹ̀ fún gbogbo ọmọ Ìlọrin. Nàwá àfíìsù hùtù kọ́. Mọ̀ àfá yìí, àádàlá náà ní ìmáàmù bìnà àfádìlẹ̀. Àádàlá náà ní ìmáàmù bìnà àfádìlẹ̀. Ẹ̀sẹ̀un. Allahu Akbar. Gbogbo ńlá láti 43 years ago. Bàbá mọ́má gbà, wọ́n wá fi ìfẹ́ so wá pọ̀. Bàbá mọ́má gbò nílé ibi tí wọ́n yé dé. Wọ́n ní wọ́n ṣe manage everybody. Àfá, níjọta lánàá tàná kan tó lè. Àná kan tó lè. Allahu Akbar. Bàbá bá lẹ́nu ọlọ́run mọ́sà bá mú wọn dúró. Àmín. Bàbá mú wọn dúró. Àmín. Bàbá mú wọn dúró àfá yìí. Alọ́bì kan wọ́n kìlọ̀ ẹ̀mí gúngùn fáwọn èèyàn pé ó yẹ kéèyàn béèrè ẹ̀mí gúngùn fà. Ó yẹ kéèyàn sakitiyan bẹ́ẹ̀ ni ló ṣe gùn fà. Àìgùn ẹ̀mí ọ̀dá fa. Wọ́n sọ pé kinní kan lè pààyàn pé kò tí lò ó púpọ̀. Àfá yìí. Bàbá tí wọ́n lọ yìí, gbogbo tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ oyè nílọrin lọ́wọ́lọ́wọ́ báyìí, ó fẹ́ mọ́ sí ìkí òṣojú wọn. Látara gúngùn ẹ̀mí nì. Gbogbo tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ bó làásẹ̀ yìí, ńlọ́fà àti gbogbo ẹ̀ fẹ́ wọ́lẹ̀ lánàá. A tètè gbọ́ pé a máa lọlé. Màmá gbọ́ ma wá bẹ̀rẹ̀ aago 6 wọn bá ti rí pọ́jọ́ tọ̀ kálukú ọ̀dọ́là. Àfá ayé. Àwọn àgbàlagbà
àgbàlagbà ní ẹ̀rín kú màgúdú fi jẹ ẹ̀fọn kú màgúdú fi jẹ màgúdú ló kù ìyọkẹni tí ó jẹ. Àfà. Gbogbo ọmọdé ó ti máa ń wà lùbáríkà. Ẹlẹ́rin orí pa àmọ́mọ́ àgbà. Àwọn àmọ́mọ́ àgbà nínú tan wọn. Wọ́n kí ó lọ́dọ̀ àwọn àfáà àgbà ní àyín ní kéwú ìpìlẹ̀, Kùránì ìpìlẹ̀. Wọ́n wá ké ìlìmí lọ́dọ̀ àwọn afọ́ Mọ̀lánà Ṣéhù Sàádàlá. Tí wọ́n jẹ́ aṣáájú wọn nínú ilé ní. Ọlọ́mọ́sà kẹ́ gbogbo àwọn tó ti lọ́dún. Wọ́n kí ó lọ́dọ̀ àwọn àfáà wa gbà ń sàkámà. Wọ́n kí ó lọ́dọ̀ àwọn àfáà wa eléré lálánà. Lẹ́yìn tí wọ́n jìnà ní bàbá mọ́mù fún ara wọn ni wọ́n fẹ́nu ara wọn sọ wípé gbogbo àwọn tí ń lọ ilé kéwà lájí àgbà láti àrí wọ́n sì mọ́ wá sọ lárúbáwá gan ló jẹ́ lọ. Wọ́n wá lọ ilé kéwà lájí àgbà. Wọ́n wá sọ lánàá nígbà tí mo wá kó lórí rédíò. Ẹnìkan wá pè mí, wọ́n ní àbájọ. Àbá ìmáàmù, wọ́n pè kéwù inú yìí ó sì dùn. Wọ́n pè kéwù ẹni ọlọ́lẹ̀ lárúbáwò tó máa wò wọ́n lẹ́nu. Àfà, ọ̀gánu, èyí tí wọ́n wá rí tó wá tóbi nínú wà wọn. Gbogbo tí wọ́n bá wá ké ní kéwù àti tí wọ́n bá wá sọ, mo yé gúnjìká pẹ̀lú ẹ̀. Wọ́n kàn sọ dé ẹ̀yìn tẹ́ bá gbọ́ yí náà ni àbọ́kẹ́ àwọn aláṣọ wọ́n kàn sọ yóò ti yí ẹ̀yìn oníkéwú ó dàbẹ́ ẹ̀hó wọ́n mọ̀ bọ́rọ̀ wọn lọ. Kílò mélòó lẹ́nu mí wí ní sí àbá tó jẹ́ kí wọ́n dààmú kílò tí sọ ní sí tí ó ti dààmú rẹ̀. Àbá ìmọ̀ máa gbà gbogbo ẹ̀yà afẹ́ ẹ̀mà lè tọ́ rẹ̀ ó kú sọ̀wọ́ rẹ̀ lásán ẹ̀mà máa gbọ́ wà ní Jánnà. Ọlọ́rin bàbá wọ́n máa gbà ọlọ́rẹ́ ni wọ́n máa gbà wọ́n máa bẹ níjòkó àdúrà ẹ̀ gbogbo ìmọ̀mù ẹ̀yà àbájẹ́ ẹ̀mà sọ̀rọ̀ wọ́n máa gbà lẹ́yìn ẹ́jì ẹ̀ ọdẹ̀ fèrí jù mí ẹ́ sọ fàárì ní nítorí pé tí máa máa gbọ́ pa lóde kọ́lẹ̀ ẹ́ pa in tí wọ́n fún máa máa gbà kọ́lù wọ́n fún yìí máa máa gbà lẹ́ ń jẹ nígbàtàwà náà ráwọn àṣírí kan pé àṣẹ bí dókítà tí máa jòkó nì ni wọ́n máa sẹ́wọ́ báyìí fún kíní fún gbá fáwo nítorí owó mi tí wọ́n gbà lọ́wọ́ lóòrùn àwọn ọmọ àgbàtí kó lọ àwọn àgbàtí kó lọ ọwù ẹ máa pa fúnra yín ní ìsìnká máa rí ẹlẹ́pẹ̀ bá yọ̀nbá Ànábì Muhammad ìtọ́jádùn àwọn ìfẹ́ عليك سلامة الرحمن كثيرا وفاض عليك وفاض عليك ẹlẹ́kùn jẹ́mọ́ bó àbá máa ń bá ń bẹ lóde tí èyàn bá ké Kùránì tó bá wọn lórí wọ́n sì yọ ọwọ́ àpò wọn máa fún náà fún ẹni tó ké Kùránì àwọn sì làkọ́kọ́ máàmù tí ṣe bẹ́ẹ̀ bí ìmọ̀ ẹnìkan bá jáde tí wọ́n bá ní yóò yàn nábì ní o bàbá sáti máa ń yìn sáti yìn dáa wàláhì bàbá pẹ̀rì wọ́n lè dìde tí wọ́n máa náà lówó fún ara wọn bẹ́ẹ̀ làwọn tí ń kọ orin yìí bàbá ò ní wàhálà ló ṣe pàápàá jùlọ ẹni tọ́lọ́wọ̀n bá ní ó ní lókì ọkọ̀ ń tọ́dá àmá yí ọ̀yà sí bàbá ẹgbẹ́ wá máa tọ́ka wọ́n jù mú báyìí
wọ́n máa wá náwó fún ẹni tí gbogbo tí ò náwó fún tẹ́lẹ̀ ó padà máa náwó fún. mi maru ẹ̀mí abiyamọ bẹ́ẹ̀ tọ́lọ́ ń bọ̀ wọn. alayka salamatu rahman ìdájíra wà fọ́dọ̀ alayka rahmatu dawama wà fọ́dọ̀ alayka rahmatu dawama. Bàbá wa lápọ̀lé fúnlé Àlàjí àgbà púpọ̀. Wọ́n sì ka ilé Àlàjí àgbà kún púpọ̀. Wọ́n sì ẹ̀rí wọ́n bùkátà Àlàjí àgbà púpọ̀. Wọ́n sì rálùbáríkà Àlàjí àgbà jẹ púpọ̀. Wàláhì Ọlọ́run ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. Bàbá rálùbáríkà Àlàjí àgbà jẹ púpọ̀. Àmọ́ kìíní kan bẹ tí bàbá máa ṣe tó tún tóbi gbogbo àfáà nílọrin ni bàbá máa fún wa, wọ́n máa sọ gbogbo máa wọn fún wa. Kódà tí wọ́n bá ṣàdúrà míì ìní fi nǹkan kan ṣàpèjúwe kọ́ mọ́ bà kéré lókè mọ́ bà jẹ̀bi kí mọ́ sẹ́ lọ́hùn látara rẹ̀ tí ó bá ju àyà lọ́nà Al-Qur'an bàbá tó máa sọ pé àfáà wa gbà ẹni wa ni wàlíyọ̀ Ọlọ́run bàbá wa nílé kínní ni wọ́n yọ̀ǹda rẹ̀ bẹ́ẹ̀ mo ti ṣe fún ọ yìí ni wọ́n ṣe fún mi mo ti ṣe fún ọ yìí mo ti ṣe fún ọ yìí ẹ̀rí wọ́n ní amanatul ilmi púpọ̀ wọ́n èyí àfà èyàn máa èmi máa wáyé tí mo bá fẹ́ wádọ̀ bàbá ní ọ̀rọ̀ tí mo ní sáré wá yọjú sí yín kọ́ ọ̀rọ̀ sáré wá kọ́ èyàn wáyé ní nítorí pé ọ bá àdúrà pàdé ẹni tí wọ́n bá wá dátì ẹ̀ náà lẹ̀ lọ́tọ̀ àfà ní tí wọ́n máa ṣe fún ọ ládùúà la ilaha illallah ẹ dákun jàmáà wàlíyí Ọlọ́run ni bàbá wa al-imam al-doktor Muhammad al-Bashir al-imam Salih Onida wàlíyí Ọlọ́run ni wọ́n. Allahu akbar. Wàláhì wàlíyí Ọlọ́run ni wọ́n. Wàláhì wàlíyí Ọlọ́run ni wọ́n. Wọ́n fọ́nbù wọ́n ò sì pé gbogbo àfá ẹ̀dàpẹ́ kí sọ́rọ̀ yìí aláàmọ́ máa gbọ̀ fọ́nbù wọ́n ò sì bí aláàlọ́rin pé ẹ bá ń lo hàn mí ọmọ kí wọn ni wọ́n ń kọ́ àbá ń tó wú àfá mi ìnúba wọn ò pa àfá mi ọba wọn lò ó ẹwà woyí ọmọ kí lónìí tó ṣe wípé bá máa ń bẹ láwùjọ nínú Ìlọrin tòní in fact reformer ni bàbá náà nítorí pé nígbà tá a máa ń sọ pé ohun àdàbíyà tá a ń sọ pé ohun marikazi ń tá a padà wílẹ̀ ohun mọ́ wọn àgbà. Allahu akbar. Tó sì kárí ayé bẹ́ẹ̀. Kódà wọn ò rí lóòlù mi bí lọrin tí ń lò. Ẹ̀dàkùn gbogbo nǹkan wọ̀nyí ó fi yé wa pé lóòótọ́ ẹni wàlíyọ̀ Ọlọ́run olóòrùn bàbá wa máa wá gbà. Àmọ́ Ọlọ́run dákun alayka salama. Alayka salama ti rọ̀ ní jẹ́jẹ́ wọ́n fọ́dọ̀ alayka rahmatu dawama wọ́n fọ́dọ̀ alayka rahmatu dawama. Ẹ̀dàkùn jàmáà ẹ jẹ́ á gbìyànjú káwa náà máa ṣàbòsí ẹ̀sìn ẹ jẹ́ á gbìyànjú ká máa ṣàbòsí ẹ̀sìn àìṣàbòsí ẹ̀sìn ló jẹ́ ká náà rí bá ń bára ìmáàmù lónìí tó fi rí báyìí kò sí ọmọ Ìlọrin tí ikú wọn máa gbọdùn ẹni ọ̀wá sẹ́ni tẹ́rù ọ̀gbà pẹ̀lú bá náà tò ní ti rí Ọlọ́run jẹ́ alẹ́mí àtàláfíà àmọ́ àwọn àgbàlagbà wá wọn ò pìtàn àná fún wa báhùn wọn ò pìtàn àná fún wa báhùn pé ìmáàmù kan wọ́ wá rí báyìí wọn ò pìtàn bẹ́ẹ̀ fún wa wọn ò pìtàn jẹ́ ẹ̀ta fún wa bẹ́ẹ̀ wọn ò pìtàn jẹ́ ẹ̀rin fún wa bẹ́ẹ̀ amẹ́kàdùkọ́ lọ sọ́ra pẹ̀lú nífàákù orin tí ń dáwọ́dà mú ọ̀náfìkì náà la ilaha illallah wa la ilaha illallah wọ́n bẹnu wa ní sí àfá bá ti jọ wà ní àyínsí yọ́ sọ̀rọ̀ tòkòtò lẹ̀ ó bá tó ráwọn tó fẹ́ ṣe kí lójú ẹ̀yọ́ kàtó kòtò tó kíta yóò bá tó ròdù sòkòtò kó tún lè jọ wọn a ní àmánà mímọ̀ báwọn alámánà mímọ̀ ìjọ tí ìlú lé àfá táwà yìí jìyà nítorí ilé àfá àlímì ìjọ táwà yìí jìyà nítorí ilé àfá àlímì ẹ̀wọ̀n tí ọjọ́ náà
tí bàbá ọba lọ́rin bá wọ̀ tún màmá àgbà ni wọ́n rí tí wọ́n bá wò sí màmá àgbà ni wọ́n rí wọ́n wá wọn tì wọ́n dúó fà àṣewá níjọ wọn bóòlù àṣẹ níjọ wọn ibi ni wọ́n lábọ̀ tìbọ̀ tán yìí tàlẹ̀ yàn fẹ́ jọ bí èsẹ̀ ń tọ́ láti bọ̀ tán Allahu Akbar. wọ́n dúó màmá àgbà dúó wọ́n dúó bí nǹkan bá lè àfà wọ́n dúó tinú ilé àlùbáríkà nìgbẹ̀ wọ́n gbó gbẹ̀ngbẹ̀ng ni ẹ mọ́jà wà ní oṣù mùnáfíkì àwọn sàádé wọ́n bẹ̀rù mùnàfíkì púpọ̀ mọ̀gbọ́n lọ́dọ̀ bàbá wa àgbà yára ẹ̀dàpẹ̀ méjì ní wà sí ètí ìbẹ̀rẹ̀ o wọ́n lè mi wá sí de ní o àwọn wà sí ń bọ̀ o wọ́n ní nígbà tó ká má fi jẹ́ pé àsìkò bàbá lónìí a sì wá jòkó lásán ni wọ́n lè mi wá sí o àwọn wà sí ń bọ̀ o èmi kan ṣàdúrà ní o wọ́n ní Sayyidina Umar radiyallahu ta'ala anhu wọ́n ní Sayyidina Umar níjọ́ kan ńgbà tásìkò rẹ̀ ń tó ọwá rẹ̀ bọ́bá wá mú wàrà bó ti mú ní ọ̀yà bó ti mú ní ọ̀yà ọwá pé dókítà àwọn ìjọ náà tí wọ́n máa yàn tọ́jú dákun bí tí ń ṣe mí yìí èyí kọjá jẹ̀díjẹ̀dí o dàmírígò kélé yìí o ha máàmù Khalifa apàṣẹ mọ̀mìní tọ́ bọ́lọ̀ ń bá sọ wípé ẹbá láwọn àsọ́lẹ̀ tẹ́ fẹ́ sọ ẹ máa sọ kalẹ̀ o lórí bí tí ń ṣe ìgbẹ́ ti ní ṣe yìí ọ lágbà o bẹ́ẹ̀ ṣe bí wàhálà lọ́lọ́run kó lọ́dà sáyé fún wa ní àyín ìsájà fi yán lẹ̀ àwọn dókítà máa mọ̀ bí tí ń lọ yìí àfi nǹkan báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí nǹkan báyìí ṣe yóò rí báyìí tí ó sì ṣe rọ́ngbà náà wọ́n ní ẹgbẹ́ kí ni Sayyidina Umar ṣe yìí Sayyidina Umar wọ́n lọ́wọ́ pé ọmọ rẹ̀ Abdullahi ibn Umar olùdákùn Abdullahi ibn Umar Abdullahi wá lọ sọ́dọ̀ Huzaifa ni ẹni tó súnmọ́ Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Huzaifa wá ní kíní kẹta lè pè ní blacklist lọ́wọ́ Huzaifa ló ní ìwé kan lọ́wọ́ tá Ànábì máa kọ pa àwọn mùnáfìkí sí Huzaifa ló ní ìwé kan lọ́wọ́ látọjú ayé Ànábì tá Ànábì máa kọ àwọn mùnáfìkí sí lágbájá o nǹkan bẹ pẹ̀lú wa ní mùnáfìkí ni Huzaifa wá dé nígbà tó dọ́dọ̀ Sayyidina Umar wọ́n ní Umaru wá dì mọ́ dákun mọ́ bí ọ́ mọ́ fọ́lọ́hun bí ọ́ mọ́ fojú sí Ọlọ́hun bí ọ́ dákun inú ìwé ọ̀dọ̀ rẹ̀ ṣé kì í sí nínú àwọn tí wọ́n kọ kí wọ́n bẹnu mọ̀náfìkì báwo dákun ṣe ń sí mbẹ̀ wọ́n ní Huzaifa wá dákẹ́ lọ àyà Sayyidina Umar ń já wọ́n ní Huzaifa wá sọ̀rọ̀ ọwá ní aqulu laka wala aqulu li ghayrik ń sọ fún yín àmọ́ yìí ní sọ fẹ́ nìkan kan wọ́n ní máa sọ fún yàn hey àyà Sayyidina Umar tó ń já ẹ̀pẹ́ kí ní ọ̀padà wí ni ọwá ní ìrẹ́ Umaru kò sínú mùnáfìkí nínú ìwé ọ̀dọ̀ mi kò sí nínú mùnáfìkí ẹ̀dàkùn bí n ti ń sọ yìí inú ẹ̀ṣẹ̀ tára lọ́rin fi máa bára wọn ṣàwàdà láyé ẹ̀ṣẹ̀ tí wọ́n léyìn ọwọ́ jẹ̀dùnjẹ̀dùn náà Ìlọrin máa fi bára wọn ṣàwàdà ọ̀nàdì kí ni wọ̀ yìí ọ̀nàdì kí ni wọ̀ yìí àbá yìí wọ́n ní nígbà tí wọ́n sọ fún Sayyidina Umar pé ò sí nínú ìwé ọ̀dọ̀ mi ò sínú mùnáfìkí ẹ̀dàkùn jàmáà inú Sayyidina Umar dùn radiyallahu ta'ala anhu sọ́nà pé wọ́n bá rí bá àwọn kí ní ọ̀sẹ̀lẹ̀ èyí inú àwa ó dùn inú ó dùn á máa rẹ̀ rí wọ́n ní Sayyidina Umar wá yọ̀ǹda rẹ̀ nígbà tí Huzaifa wá lọ ó bàbá wa ìwà Islam Ọlọ́run ní fi yín lẹ̀ láyéláyé afọ́ ọmọlẹ́yìn ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ akitiyan Dr. Musa Al-Fulani
ọlọ́run bá dúpẹ́ fún yín. Àmín. Ẹ dákun wọ́n nígbà tí Huzaifa wá lọ tán Umar wá sàsọ́lẹ̀ fún Abdullahi ibn Umar. Ẹ dákun mo ti ṣe wá sí bàbá ìmáàmù tí wá ní o. Nígbà tá a wá lọ bẹ̀ kí la wá rí mọ́bọ̀ tí ẹ ní o. Yọ́ máa bẹ́nu ọkàn wa pé bá wọn bá lọ òde wọn ni wọ́n á tẹ́kẹ̀wé tí ẹ ní má ṣe mọ̀náfìkì. Má ṣe mọ̀náfìkì má. Ntọ́ba dúró, ntọ́ba ṣe ó ṣe, ntọ́ba sọ́sọ́. Ilé Yorùbá ló sọ pé bá ti ṣe làwí ẹnìkan yà náà lódì. Tí ń dá ajé láàmú jù, mọ̀náfìkì ni. Ẹ̀dàkùn mọ́ fẹ́ kálukú orí ti wá dì mú ni o. Àfá yìí. Nígbàtà bàbá ń bẹ láyé, wallahi, gbogbo tí ń wí èmi máa wí lójú wọn. Kí n sì ní dẹ́yìn wọn kí n wí mi. Ẹlápẹ́ òwe mi ọ̀lọ́ bá mẹ́ta náà láṣẹ àwọn wọ́n pè. Ìtẹ́mi fi dáwọn lóòrùn. Wọ́n ní àwọn ibi àdúrà ní gẹ̀rẹ́ láti ẹgbẹ́ ọlọ́jàrí ẹbáwọn mẹ́ta náà wọ́n ní wọ́n pè. Àfá ẹbáwọn wọ́n sì pè. Àwọn ni wọ́n retí. Bàbá débẹ̀ tí wọ́n bá pọ́n wa lé lókù. Àfá èmi lẹ́yìn wọ́n ní ṣe wá sí, èmi ni wọ́n ní ṣe wá sí. Àfá wọ́n pọ́n lé ní wájú mọ́ máa gbà. Mọ́ máa gbà tó ipá àtọ̀rọ̀ wọn àti gbogbo wá sí ni. Àfá yìí. Bàbá oúnjẹ kan àfún wà sí kan dé òkí wọn aláàrẹ̀ jò kọ́ ta kéde lọ́kankan àbá ti ń bá dúrà lọ wọ́n sì ń bá dúrà lọ wọ́n wá ṣe àdúrà wọ́n gba owó wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá sì fẹ́ ṣàpọ́nlé ẹni tó bá ṣàpọ́nlé wọn ò ní tí gbowó wọn ní kún fún àti ó ṣe wà sí náà wọn ò kọ gbogbo èyí tó wà tí ó bá pa gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ̀ ń dá wọn. In fact àwọn èèyàn máa túbá nísìn ọlọ́mọ́sàájé túbá yán bá bàbá àbá ọ́n tọ̀ wọ́n láti òkúrò kẹ́kọ́ kò kí wọn wọ́n sì rí wọ́n lòdí òsì wá àti bàbá wọ́n sì fi gbọ́ bí owó wọ́n gbowó lọ ọwọ́ àwọn èèyàn sì náwó dáadáa lóde ọ̀wọ́ dáadáa wíta lẹ́nìkan bá fẹ́ tí kò ní pẹ̀lú lápẹjá mẹ́tọ́ látọ̀ bá bájìdé kọ́ máa ṣe tí ẹ̀. àwọn èèyàn wà àwọn yòókù ní òkú àbá arábàdá tí arábàdá bá bájìdé kọ́ máa ṣe tí ẹ̀. ọ̀bájà pé òkí mi wọ́n sọ fún pé kò ní ládàbí. Àfá mùnáfìkí nígbà tí Huzaifa wá lọ tán Umar wá pé ọmọ rẹ̀ Abdullah ọmọ bá àwọn mùsàádé ti bẹ̀rẹ̀ mùnáfìkí tó àwọn ti tán ọ̀tẹ́ ìní sá fún ọ níwọ̀n tó pọ́tọ̀ ní tọ́ sọ lójú mi ọ̀tọ̀ ní tọ́ sọ lẹ́yìn ọwá ní ìyá ọmọ mi dákun Abdullah àìmà in tí Huzaifa sọ lágbọ́ yìí tí ìwọ náà gbọ́ ó ní ìsínbẹ̀ àmọ́ gbogbo ojú ọmọ bá kú dákun máa bá ń kíyèsí tí Huzaifa bá kírun sí mi lá tó bá wà náà tó kírun sí mi lá a jẹ́ pé lóòótọ́ lọ́sọ ìsínbẹ̀ li'annahu la yusalli 'ala al-munafiqin torí ń tá àti mọ̀ látojú ayé àná Huzaifa ní báwọn kírun sí mùnáfìkí lá ẹwọ sàábé tí tún páyà wọ́n páyà ojú pé nígbàtí wọ́n bẹ̀rẹ̀ ojú pé sẹ́yìn ṣe mùnáfìkí báyìí wọ́n tún wá páyà yìí pé àyíma tí wọ́n bá kú náà tán ó lè padà yọ́lẹ̀ yẹ́tọ̀ ní kálukú àmà wò pé wà tó òun lè padà yọ́lẹ̀ bẹ́ẹ̀ olóṣèlú bá ń bẹ ní àyín gbogbo nǹkan tí èèyàn bá ṣẹlẹ̀ yẹn lè rí ìrànú Ọlọ́run bẹ̀ gbogbo tí èèyàn bá ṣẹlẹ̀ yẹn lè rí ìbínú Ọlọ́run bẹ̀ bẹ́ẹ̀ ti rínú gbogbo tí èèyàn bá ṣe lè yẹn lè ráàánú Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan náà bí èèyàn bá ṣe lọ́nà míì tí ọ̀dá ó lè gbẹ̀rí ìbínú Ọlọ́run àmákẹ́ ẹ̀ máa ṣàbòsí kí wọ́n máa sọ mọ́kà ìdáwà jẹ́ nù wá ìdáwà jẹ́ nù láti kí ní sẹ́ẹ̀ tí wá aláì tààrà náà Ọlọ́run lọ wá wọn
وأوفى بكلمته حاجتي عليك Ọlọ́run ti dá fún àdákùndá bí ó nítorí ọjọ́ ti lọ ìlú táwọn ti wá sí jìnnà. Àbí Ọlọ́run àwọn àfóhùn wà tí ó padà nígbà tí wọ́n bá ṣe gbogbo ètò níṣẹ́ mọ́ gbọ́ wà sí ńláńláńlá. Ẹ̀fẹ̀ríjì wá tàrí ti Ọlọ́run èké lélẹ́yìí pé ọmọ bàbá ni ẹjọ́ wá ó rérò kò rérò wọn ní bínú. Kámọ́kùnrin kámọ́jalè kámọ́kùnrin ọjọ́ Sunday yìí tí ń bẹ lọ́kàn kálukú ni pé ṣáàdùn àgbà ni ẹjẹ́ á pè é for the first time kódà bá àréèyàn ọmọ bàbá ni Imam Sadudeen àbí bẹ́ẹ̀ ti rògbọ́ òun bẹ́ẹ̀ ṣe sùsù káàlẹ̀ tó ẹgbẹ́ rù mí nù àmọ́ ṣe déédé lára mi torí bàbá tó bẹ́ẹ̀ kódà mo sọ pé bàbá jù bẹ́ẹ̀ lọ àbí Ọlọ́run àfààní Ọlọ́run àfi bẹ́ẹ̀ dákun Ọlọ́run bàbá àmọ́ máa gbà bàbá àmọ́ máa gbà tí wọ́n kírun ní mọ́sálásí Jímọ̀ ní 1983 tí mọ́sálásí òun jẹ́ tuntun ó tún gbé wọn tuntun ọkọ́ fún wọn. Àbá kàrámà bàbá yẹn pọ̀ gan-an ẹ̀yin bẹ́ẹ̀ bá fẹ́ kọ kàrámà wọ́n kírun ní mọ́sálásí Jímọ̀ tuntun ní 1983 mọ́sálásí yẹn ń bẹ ní tuntun jọ náà mọ́sálásí tún gbọ́ Ọlọ́run tún kọ́ fún àwọn náà wọ́n tún lò ó. Ẹ̀sìn wọn lò ó. Ọlọ́run bí wọ́n ti kú dà yìí ní ń jẹ́ sàlìwá fún wa ní ń tù wá nú. Ọlọ́run ní wọn ó sọ̀kalẹ̀ dáadáa. Ọlọ́run kò sì jẹ́ wọn ráre. Ọ̀làdà sí wọn. Ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ lẹ́bà ń tẹ́ o ti kékeré lónìí, ẹbá ń kẹ́rẹ́ kẹsì. Ọkẹ̀ ẹ̀kan bẹ́ẹ̀. Ẹ ṣeun. Níparí fi gbé microphone kalẹ̀ bàbá wa mọ́mọ́ alákọ̀ọ́kọ́ fún ìlú Ìlọrin bàbá wa Sheikh Muhammad bin Sani ìdí àgbà ẹ̀bàntọ́ rahimahullahu ta'ala. Ọlọ́run bá jọ tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ àti gẹ̀ẹ́rẹ́ papọ̀. Bàbá wa Sheikh Muhammad Bello Badiko ìmáàmù ẹlẹ́ẹ̀kejì nílọrin Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bàbá wa Sheikh Haliru Tẹ̀mím Ìsàlẹ̀ Maliki ìmáàmù ẹlẹ́ẹ̀kẹta nílọrin Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bàbá wa Sheikh Sọ́ọ́lì orí òkè ìmáàmù ẹlẹ́ẹ̀kẹrin ni fún lọrin Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bàbá Sheikh Abubakar Atiku orí òkè ìmáàmù ẹlẹ́ẹ̀karùn-ún ni Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Ìmáàmù ẹlẹ́ẹ̀kẹfà bàbá wa Sheikh Abdulkadir Aliyu orí òkè Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bàbá wa Fadilatu Sheikh Saleh àfọ́ọ̀mọ onídà bàábòkò Ọlọ́run ẹ̀rì mọ́mọ̀ ẹlẹ́ẹ̀kejì inú tí bàbá mọ́mù tara wọn já Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Àmín ẹ̀ òdúnlẹ̀ tó bá bàbá wa Sheikh Ibrahim Dasuki Agaka Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bàbá wa Sheikh Ahmada Mbàbòkò Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bẹ́ẹ̀ ni bàbá wa Sheikh Abdul Maliki bàbá wa Imam Malik Mbàbòkò Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bàbá wa Sheikh Musa Ahmad Mbàbòkò bàbá mọ́mọ́ ànánú Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Wà lórí bàbá Sheikh Muhammad al-Bashir Anti Mamana Rahimahullah Ta'ala. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.